Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀. Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn, ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹni tó bá ka Bíbélì, àbẹ́ni tó bá jẹ́ wípé ó máa ń gbọ́ àwọn sermon àwọn pásítọ̀ wa dáadáa. Ẹ máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Jésù Kristi bá sọ̀rọ̀ nínú Bíbélì lówe náà ni wọ́n máa ń pa àwọn ọ̀rọ̀ wọn. Wọ́n á sọ àwọn nǹkan mi báyìí. Àwọn èèyàn ó tún máa béèrè pé bàbá ń tẹ́ ẹ tó sọ yìí, rábì ń tẹ́ ẹ sọ yìí, báyìí yóò tún ṣe máa ṣàlàyé fún wọn. Ó ti wá wọnú ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ẹ̀mí wa o, tó jẹ́ pé nígbà tó bá gbà kọ́lé orin mi, ẹ máa wò pé kí ni ìtumọ̀ eléyìí? Àìwá rí i pé ọ̀tọ̀ níbi tí ẹ rò sí, ọ̀tọ̀ níbi tí orin ń lọ, àmọ́ yóò jẹ́ ìwàásù rere. Òun náà ni wọ́n fi máa kí ìyá wa tó jẹ́ olórin ẹ̀mí tó jẹ́ gbajúgbajà nílẹ̀ Nàìjíríà. Orúkọ wọn ni Tolú Adéyẹmí, àmọ́ gbogbo a máa pè wọ́n ní ọ̀nà abúlé. Ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sá o. Bó ni gbogbo ẹ̀ o? Àlàáfíà ni. Bó lọ́nà abúlé wa o? Ó dáa bàbá ni. Ó dáa gidi gan-an. Ó wà pa. Bẹ́ẹ̀ ni ó wà pa. Ó wà pa gidi gan. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká gbọ́ orin yẹn. Ọ̀nà abúlé ò dáa, ṣùgbọ́n abúlé wa wà pa. Ọ̀nà abúlé ò dáa, àmọ́ abúlé yẹn dùn gan. Sọ̀rí wájú lé wúrà ni bàbá fi rẹ̀. Inú ilé ó kún fún ọ̀ṣọ́ lóríṣiríṣi ni. Fàájì wá ìyapa ò ní gbogbo àyíká abúlé. Àmọ́ náà yóò dáa, ṣùgbọ́n abúlé wa wà pa. Ọ̀nà yóò dáa, báwo láti wá gbọ́kàn débẹ̀ kó má jẹ́ pé cranshat á kán, kó má jẹ́ pé àwọn gbogbo páàtì ọkọ̀, kó má jẹ́ pé ọ̀nà kó má tún tán bẹ̀ kí sọ́ǹpù ọkọ̀ kó má lọ balẹ̀ kó jẹ́ pé gbogbo ọ́ìlì là á dànù. Àbí tá abúlé tí wọ́n á ló wà pa yẹn kọ́lọ́run jẹ́ kéèyàn débẹ̀ ní. Àmín á débẹ̀ torí gbogbo àti sọ́ǹpù àti crankshaft àwa gangan fúnra wa ni gbogbo ẹ̀ lọ́lọ́run ti dá sínú ara wa bá a fi rìnrìn àjò yẹn àwa nílò láti máa béèrè fún ọgbọ́n ìtọ́ni Ọlọ́run ní gbogbo ìgbà láti mú wa láti máa bá wa ṣe àtúkọ̀ ojú ọ̀nà náà tí òfin ní bàjẹ́ káàfin ní díkọ̀ǹdẹ̀ yányán bó bá tiẹ̀ kọ́ kásá àti ẹ̀ délé. Lára wa náà ni ká ti wá ẹni tá a tún títì ṣe. Bẹ́ẹ̀ ni àwa iná la máa tún títì ṣe. Bẹ́ẹ̀ ni nípa ìwà wa nípa ìṣe wa. Àmọ́ abúlé tó wà pa yẹn àwọn tó ń gbé bẹ̀ àwọn èkì bọ́ta. Wọ́n á mọ̀ bọ́ta gbogbo wa pátápátá ọmọ abúlé ni wá. Abúlé tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní ìjọba Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ òun ló rán wa wá sí orílẹ̀ àlàyé. Ó sì ti rán ẹnì kọ̀ọ̀kan wá bó ti ń rán wa bọ̀ ló ti fún wa ní tá a fi wúlò fún tá a fi jẹ́ èèyàn ohun tá a tún fi wúlò fún ẹbí àti ará àti orílẹ̀-èdè wa gan tá a fi gbé ìgbé ayé àlàáfíà ìgbé ayé ìrọ̀rùn. Ọlọ́run sì mọ̀ pé gbogbo wa pátápátá la lè ṣe é ṣe fún wa láti ṣe oríire lórílẹ̀ àlàyé ká a sì tún dọ́dọ̀ rẹ̀ padà sinmi. Òun ni mo ṣe sọ́lẹ̀ kan pé àti crankshaft àti gbogbo ara wa ìlú wa àárín ìlú àwa gan fúnra wa ọkọ̀ bá a bá wá ṣe lò ó bá a bá ṣe lò ó sí yẹn gan òun lá wá dínà òun lá ṣàlàyé ibi tí a parí ìrìn àjò ń sí ìṣe wa níbí ìwà wa níbí ìgbésẹ̀ wa ìfẹ́ ọmọ ẹnìkejì wa àdúrà wa àwọn ohun tá a dáwọ́lé lórílẹ̀ àlàyé lájúwe ibi tá a parí ìrìn àjò ń sí abúlé gbogbo wa ti wá tó Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo ẹ̀dá àlàyé bẹ́ẹ̀ àdúpẹ́ o kódà àwọn ará Egypt mo kò tábà nínú Bíbélì tábà ń kà náà yẹn máa gbọ́ gbogbo àwọn ìlú tó dà yẹn pé kò sí mọ́ yẹn abúlé ni wọ́n ń gbà yẹn bí Jésù sílẹ̀ ṣe lọ gbogbo káàkiri abúlé náà nù àdúpẹ́ tó wàásù rere. Orin yìí ìgbà ó lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin nítorí mo fẹ́ wò pé bẹ́ẹ̀ ṣe lè ronú jinlẹ̀ tẹ́ fi lè gbèrú orin báyìí tẹ́ ṣe lè nítorí pé àwọn orin ẹ̀mí tí ẹ̀ máa ń gbọ́ gbà míì pé ká gbọ́ tún gbà kí wọ́n lu ìlú kan sún àwọ̀ gidi jẹ́ pé àákàn máa kù bọ̀ dí ni àákàn máa ṣe àmọ́ àwọn orin yìí irú orin yìí ò kì í sorin tí yóò gbọ́ tí ẹnì kó wà sí ìgò bí àṣíwájú. Yóò ronú sí kó tó rí sí. Bẹ́ẹ̀ ni gbogbo bá tẹ̀ tí ń gbọ́ báyìí. Yóò ronú sí kó tó rí sí. Bóyá kọ́kọ́ pé ẹwẹ́ pa orin. Ẹ jẹ́ kọ́kọ́ lo ilé ìtàn tó wá gbọ́. Àmọ́ wá gbọ́. Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe ìgbà ó lẹ bẹ̀rẹ̀? Pé a bẹ̀rẹ̀ sí kọ sí àwo fọ́nrán àbẹ̀rẹ̀ ní year 2009 ló bẹ̀rẹ̀ sí wo àwo fọ́nrán. Àkórí àyè tó kọ́kọ́ wo àwo fọ́nrán ni ọ̀nà abúlé.
ní sọ̀rọ̀ ẹ̀ ní àkórí òun làwọn èèyàn wa máa ń pè lọ́nà abúlé. lọ́nà abúlé orúkọ orí ìwàásù ìtàgé tèmi ní rántí abúlé, ṣùgbọ́n ọ̀nà abúlé yẹn làwọn èèyàn máa ń sábà pejù so Tolú Adéyẹmí rántí abúlé ọ̀nà abúlé. Wọ́n lè máa ń ṣe orin evangelism, orin ìwàásù. Bẹ́ẹ̀ni rántí abúlé. bẹ́ẹ̀ni 2009 la kọ ọ̀nà abúlé. 2012 a ṣe ìmíràn tá pé àkórí rẹ̀ ní ìbálé. Ìkẹta jáde ní 2015 tí àkórí yẹn ní ìyìn Olúwa. Ìbálé yẹn báwo ni ẹ ti lọ? Ìbálé náà wá bí òwe náà ni Ọlọ́run sọ ó kọ ní bí òwe fún mi pé jíjẹ́ ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Kristẹni arìnrìnàjò ìgbàgbọ́ sí ilé ológo, pé gbogbo wa ìgbàlà wa jẹ́ ìbálé wa. Nínú ìrìn àjò yẹn pé ilé tọ́lọ́run fi wá sí òní Bíbélì tí Ọlọ́run fi fún wa pé láti máa kà nínú èyí tó ti bá a sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀, òní ilé tí Ọlọ́run fi wá sí. Ìbálé wa ni ìgbàlà ọkàn wa. Àjò tó jí Kristi lọ òní ilé ológo láti lọ pèsè àyè sílẹ̀ fún wa. Bí ìtàn ìbálé ṣe lọ nìyẹn, ó ní ṣe pẹ̀lú dídúró nínú ìfẹ́ Kristi. Dúdúró ṣinṣin nínú ìfẹ́ Kristi ni pé yóò sì bá mi nílé, pé wàá bá mi lẹ́nu ìyìn rere nígbà tó bá dé. Ìdẹ́ ṣe gbogbo èèyàn náà lọ́lọ́run ó bá ń torí pé ó ti sọ ò. Bẹ́ẹ̀ni. Ṣé tó ń bá dé ṣé wọn á bá gbàgbọ́ mọ́ báyìí? Bẹ́ẹ̀ni. Ọlọ́run ó ṣàánú wa, kó dì wá mú. Ó fún wa lóore ọ̀fẹ́ láti lè dúró nínú ìgbàgbọ́. Jésù gàngbà tó ń lọ ó ti mọ̀ pé kò lè rọrùn. Òun ló ṣe gbàdúrà fún wa ní ìwé Jòhánù orí 17 wípé bóun ti ń fi wá sílẹ̀ yìí o, a wà nínú ayé ṣùgbọ́n a ò kì í ṣe ti ayé. Gbogbo ẹsẹ̀ bílẹ̀ ó fi gbàdúrà fún wa nítorí ó mọ̀ pé ohun tó ń bẹ níwájú wa kò rọrùn, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ rẹ̀ a ó ṣàṣeyọrí. Ìtẹ́ wá ṣe kẹ́yìn nǹkan. Ìyìn Olúwa ìyẹn ló jáde ní 2015. Bẹ́ẹ̀ èyí tí a ṣe ní ọdún ìbáyìí tí a ní àwo fọ́nrán ìkan nínú orin ìbálé tá a pe àkórí ẹ̀ ní Tolúlọpẹ́. Àdúpẹ́. Ṣé lẹ́rìí yìnyín ẹnìkan ló ń wàásù ni wọ́n sọ pé ṣé òun gbà mí ta bá ń gbàdúrà èèyàn lè gbàdúrà kọ́kàn wá ṣàkólọ. À ń gbàdúrà wà nínú àdúrà o, àmọ́ ọkàn wa dẹ̀ ti kúrò nínú àdúrà. Àmọ́ tí èèyàn bá ń yin Ọlọ́run kò sí bí ọkàn ṣe lè kúrò nínú ìyẹn tó bó ṣe ń yìn ní Ọlọ́run náà máa dùn, ẹ̀mí àná dẹ̀ máa lọ sókè. Bẹ́ẹ̀ náà ni. Ẹ ṣé púpọ̀ Tolú Adéyẹmí. Ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀. A kọ́kọ́ lọ sí láìpẹ́ yìí ẹ mọ̀ pé bàbá King Sunny Adé wọ́n pé 70 láyé káàkiri dẹ̀ ni àwọn èèyàn ti ṣe ayẹyẹ fún wọn. Àmọ́ ayẹyẹ yìí ó wá pín sóríṣiríṣi. Èyí tán tó wá ṣe kẹ́yìn yìí tán ṣe nílùú Èkó ó mà le jù. Àwa náà lọ bẹ̀ láti tẹlifíṣàn Orísun. Ẹ jẹ́ ká wọn tá a mú bọ̀.